àgbo fún obìnrin tó ń wojú ọlọ́run tó fẹ́ finú ṣoyún tó fẹ́ fẹ̀yìn gbọ́mọpọ̀n. Gbogbo nǹkan tó bá wù kó jẹ́ ìpèníjà fún ẹ lọ ṣe àgbo yìí. Nǹkan tó bá wù kó jẹ́ ìpèníjà tí ò fi tètè róyún ní má wò kankan, àgbo yìí ni kó wá lọ ṣe. Bí sínú láì tààlà wàá dúpẹ́ fọlọ́run, wàá finú ṣoyún, wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n. Nǹkan mẹ́ta náà ló fẹ́ bá mi wá. Kí ni nǹkan mẹ́ta náà? Wàá kọ́kọ́ bá mi wá aloe vera. Aloe vera, ó máa bá mi wá aloe vera, wàá gé kékèké, wàá kó sínú kòkò. Tó bá ti kó sínú kòkò, inú pọ́ọ̀tù ẹ fi ṣe lágbo yẹn wàá kó sí. Wàá wá bá mi ṣe kí ni? Wàá wá da abèrè, ẹ ti rí abèrè ní, wàá wá da abèrè lé lórí. Tó bá ti da abèrè lé orí aloe vera tó ti kékèké yẹn tó ti kó sínú kòkò kó jẹ́ kó pọ̀. Tó bá ti da abèrè lé lórí, wàá wá bá mi da kànáfùrù lé lórí, clove. Nǹkan mẹ́ta yìí mo fi kó pọ̀ báyìí. Wàá kó sínú kòkò, wàá bu omi lé lórí, ordinary omi. Wàá sè lágbo. Tó bá ti sè lágbo, kànáfùrù, aloe vera, abèrè. Wàá fi aloe vera, wàá jẹ́ kó pọ̀, wàá fi tẹ́lẹ̀ kòkò. Wàá da abèrè lé lórí, wàá wá da kànáfùrù lé lórí. Bí wàá ṣe tó ni mo ṣe sọ yẹn o. Tó bá ti dá lé lórí, wàá wá bu omi sí. Wàá wá sè lágbo. Tó bá ti sè lágbo, ọkọ ẹ lè máa mú. Àmọ́ obìnrin tó ń bẹ lọ́wọ́ ọmọ, gbogbo nǹkan báwo kó jẹ́ pé ní níjà fún lọ máa bu mu. Bó ń ṣe menstruation máa mú, bó parí menstruation máa mú. Bó ṣe wà ẹ́ àgbo ìlágbára rẹ̀ bí pé tọ́lọ̀ bá fẹ́ dára nu ayé ẹ̀, ó lè fún ẹ ní ìbejì, ó lè fún ẹ ń bẹ́ta. Nǹkan tá a ti confirm ni. Ó lè fún ẹ ń bejì, ó lè fún ẹ ń bẹ́ta, ó lè fún ẹ lọ́kùnrin. Àgbo tó wà active gidi ni, bí sí ni láì tààlà. Àmọ́ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ájì àti umura tẹ́ fi ń ṣètọrẹ àánú ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi Islamic Organization, small but mighty. Ẹ WhatsApp wa lórí +27612956389. Ẹ dẹ̀ gbìyànjú tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run, ẹ get transformer 1100 power. 25,000 là ń ṣe promo ní Nàìjíríà. Ẹni tí ó tó fẹ́ lóyún, àbọ́kùnrin tí nǹkan ọmọkùnrin ò lè perform dáadáa, weak erection, quick ejaculation, low sperm count. Abẹ́ni tó ti wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́, ẹ gẹ́ẹ̀tì Sheikh Afagba natural apps all in one tó ń wò more than 300 àìsàn àti spiritual àìsàn, ẹni tó ń jẹun lójú oorun, tó ní ìbálòpọ̀ ojú oorun, tó ń forí kókun aláǹtakùn, tó rìnrìn rìn mọ́lẹ̀, ẹ gẹ́ẹ̀tì ẹ̀ 15,000 naira, 25,000 naira fún couples tó ń wojú Ọlọ́run. Ẹ WhatsApp wa lórí +27612956389. Kò síbi tẹ́ ẹ wà tá a ti ní deliver fún yín.